strategy táwọn bala fi yanjú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó síbẹ̀ public toilet. Ó yẹ mi gan wá wò pé báwo lè lè ṣe jáde. Má jẹ́ ètò ẹ má fojú di wá o. Àwọn oṣooṣi tíátà o. Gbogbo orí ní dùnú mọ́ iṣẹ́ àṣelà pẹ̀lú ìsinmi ohun ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tún lẹ́jọ́ lórí. Àmọ́ mo ní fẹ̀dọ̀ lórí òru. Àṣírí ọ̀fàràbù and light upon lies. Ẹ jẹ́ agbádùn eléyìí. Ẹ lọ mú sniper kó o dẹ̀ mú. Mo ń bọ̀ jẹ́ kí n play eléyìí wọ́n ṣe fún mi lélẹ́yìn. Wọ́n lò sọ padà bí n bì kan pé. Ó ṣe ìtọ́. Èyí ṣó lérè tó ṣe eléyìí tó ò ní ṣerú ẹ̀ mọ́. Ìwọ àti ta ni? Ìwọ àti ta ni? Àwọn ọmọ ìwà láì wọ́n fi gbogbo ọmọ ìwọ́n fi bí àkàrà àti tó kú òbí tí mo lọ yìí. Ọba ńlá gbogbo ọmọ tó ti kun ẹ jáde pátápátá ó máa kún ọmọ aráyé jàkàrà òkú ọmọ ẹ àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ lókù. Gbogbo ọmọ tó tara àdìsá olórí burúkú ọkọ ẹ gbogbo ọmọ tó tẹkun ẹ jáde àti tán bí fún gbogbo ẹ pátápátá ló máa kú lójú ẹ̀mí àdìsá. Ọba ńlá ó gbọ́ mi àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ. Ọba ńlá gbogbo ọmọ tó tara ẹ jáde àti àwọn ọmọ ọmọ ẹ àdàbí tí wọn ò bá ti rìn lórí ilẹ̀ tí àwọn ọmọ ẹ bá ti rìn lórí ilẹ̀. Ọba ńlá tí àwọn ọmọ ọmọ ẹ bá ti rìn lórí ilẹ̀ gbogbo wọn ló máa sin òkú wọn kó tó jáde láyé. Wọ́n jọ ń ṣe ni olórí burúkú lọkọṣẹ́ wọ́n jọ ń ṣe ni wọ́n jọ ń ṣe ni gbogbo wọn jọ ń ṣiṣẹ́ yẹn jẹun ni. Ìyábọ̀ Alice Òjó tó o bá bí gba ọmọ tí àwọn ọmọ ẹ bá bí gba ọmọ Ìyábọ̀ Alice Òjó ọmọ Olúbùnmi Fẹ́túgà wàá mọ sáré gbogbo ọmọ tó tara ẹ jáde àtọmọ ọmọ ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. Àwọn ta ló ń bá wí? Ta ló fẹ́ máa èmi ló fẹ́ máa fi ẹni ọmọ gbàdìgbàdì. Èmi ló fẹ́ máa. Ọ̀run á há lẹ́tà ikú òjijì lé ẹ lọ́wọ́ Elizabeth Adéọlá ọba ńlá lórí àwọn ọmọ ẹ. Gbogbo àwọn ọmọ ẹ ló máa ṣánkú lójú ẹ̀mí ẹ̀ kó tó jáde láyé. Àdàbí tó wáyé pé èmi mo kọ́kọ́ wá fún ẹ lókù. Àdàbí jẹ́ òjè pé àdàbí tí Florida bá ṣe àdàbí tí ìyá àti bàbá mi bá ṣe ẹ lókù àdàbí tí n bá ṣe ẹ tó bá kè ní kọ̀ọ̀la kó jáde láyé wọ́n á di òkú gbogbo ọmọ tó tara ẹ Elizabeth Adéọlá ọba ńlá ìwọ àti Ìyábọ̀ Alice Òjó wọ́n á di òkú gbogbo àwọn ọmọ yín ẹ méjèèjì yẹn àtàwọn tó ń gbèjà yín àtàwọn tẹ́ ń gbèjà wọ́n á di òkú ọmọ yín wá bá yín nílé. Àdàbí tó wáyé pé èmi kọ́kọ́ wá fún yín lókù. Ọ̀tẹ̀ yìí máa le. Ìṣe ọmọ gbàdìgbàdì wo sórí ìtò òfin àdàbí tí n bá ṣe. Lẹ́tí nẹ́tíwọ̀kì ṣe àdàbí tí kí ni. Èmi ló fẹ́ máa fi ẹni ọmọ gbàdìgbàdì. Èmi ló fẹ́ máa fi ṣe ọmọ gbàdìgbàdì wo sórí ìtò òfin àdàbí tí n bá ṣe bí. Àdàbí tó bá ṣe oore pẹ̀lú mi lókù. Tó bá ti jẹ́ pé ibi ló ṣe pẹ̀lú mi tó ṣe pẹ̀lú òkú ìyá àti bàbá mi tó ṣe pẹ̀lú àwọn ọmọ mi ọba ńlá Elizabeth Adéọlá ọba ńlá ìwọ àti Ìyábọ̀ Alice Òjó ọmọ bíbí inú Olúbùnmi Fẹ́túgà tó bá bí gba ọmọ tí àwọn ọmọ ẹ bá bí gba ọmọ àtàwọn ọmọ ẹ o àtọmọ ẹ o ìwọ àti Ìyábọ̀ Òjó Elizabeth Adéọlá ọba ńlá ìwọ àti Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Alice Òjó ọmọ Fẹ́túgà ẹ mọ sàárì ọmọ yín àtàwọn ọmọ yín. Elizabeth Adéọlá ọba ńlá ẹ̀mí àwọn ọmọ ẹ ọwọ́ àjèjì ló ti máa ráre táwọn ọmọ ẹ máa fi ọjọ́ ọlọ́jọ́ kanjú kú. Mi ò mọ iye ọdún tí àwọn ọmọ ẹ kọ sílẹ̀ àmọ́ ní gbogbo ìgbà tí àwọn ọmọ ẹ bá ń rìn lórí ilẹ̀ ọba ńlá tó bá jẹ́ pé tòótọ́ ló ṣẹ̀ mí tó ṣe ìṣẹ̀dá mi tó ṣẹ̀ṣẹ̀dá ìyá àti bàbá tí mo tara wọn jáde tó ṣe ọmọ mi tó ṣe Mr. Lawal tó ṣe gbogbo ohun tó jọmọ́ ti tèmi ní gbogbo ìgbà tí ìwọ Elizabeth Adéọlá ọba ńlá àti gbogbo ọmọ tó tara ẹ jáde ní gbogbo ìgbà tẹ́ bá rìn lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ogún ọdún á máa já kúrò lọ́jọ́ orí yín
o máa ráre jáde láyé ni ọba ńlá ní gbogbo ìgbà tó bá ń rìn lórí ilẹ̀ o ò ní gbé orí ilẹ̀ ṣe oríire mọ́ ọmọ aráyé ò ní kí ẹ kú oríire lórí ara ẹ àti lórí àwọn ọmọ ẹ orí ilẹ̀ tó ti ń rìn yẹn á gbàbọ̀dé fún ẹ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ò ní jẹ́ kán rí òkú àwọn ọmọ ẹ ń tòsí bàtà ọ̀fọ̀ àwọn ọmọ ẹ ni wọ́n máa wá mú bá ẹ nílé Elizabeth Adéọlá ọba ńlá àdàbí tó ò bá ṣẹ̀ mí àdàbí tó ò bá ṣẹ̀ṣẹ̀ dá mi